Hello. Ẹ̀yin èèyàn mi o. Ó ga o. Wọ́n ní olórí Mariam ó tún ti gbé mi dé sí ààfin. Èmi ò mọ àwọn túláàsì wàhálà. Ṣé ipá náà fi ń fọ́kọ ni? Àbí ipá náà fi ń fẹ́yàwó tí kábíyèsí ò fẹ́ lé gbogbo àwọn obìnrin kúrò láàfin fún Naomi? Ṣé wọ́n fẹ́ pa ọmọ yẹn ni? Wọ́n ò lè rí paná. Ṣùgbọ́n wọ́n ròyìn nǹkan tí Ashley àbí wọ́n ròyìn nǹkan tí Mariam ṣe lónìí yìí. Wọ́n ní ìṣèlú tá a gbọ́ nínú íńtánẹ́ẹ̀tì báyìí. Wọ́n ní Naomi òun àti Tadenikawo nígbà tó ń sọ pé wọ́n fẹ́ lọ ra ice cream ní òun àti Tadenikawo àti olórí Naomi. Wọ́n ní bó ṣe lọ àṣé kọ́lọ́n kó gbà wá lẹ́ni tó ń ṣọ́ wa lẹ́ni tó ń ṣọ́ ni tá ò ṣọ́, kó gbà wá lọ́wọ́ àwọn èèyàn burúkú, àwọn èèyàn búburú. Wọ́n ní ṣe ni Naomi ó kàn ṣe rí pé ṣe ni Mariam ó kàn ṣe rí pé Naomi jáde rà. Wọ́n ní ṣe ló kàn rìn lọ bá àwọn tó ń tọ́jú àwọn ọmọ ọ̀bẹ́ta. Ìkànnù wọn kàn débẹ̀. Wọ́n ní kí n má ṣe kékeré mà ní. Kò jọ lílù, kò jọ tipá, kò jọ tó ló dẹ̀ gba ọmọ yẹn. Àṣé kọ́lọ́n kó gbà wá. Wọ́n ní ṣe ló gba ọmọ yẹn lọ́wọ́ kò yé mi o. Wọ́n ló dẹ̀ já ọmọ yẹn gbà lọ́wọ́ ẹni yẹn. Inú àwọn ọmọ Nani tó ń bá kábíyèsí, ẹni tó ń bá Naomi tọ́jú ọmọ ní ààfin. Wọ́n ní ṣe ló dẹ̀ já ọmọ yẹn gbà. Ó jù sínú mọ́tò láì ṣe pépà, láì ṣe ṣìgìdì. Ó dẹ̀ ju ọmọ sínú mọ́tò, ó drive ọmọ lọ. Wọ́n ló ti kidnap ọmọ yẹn gẹ́gẹ́ bá ṣe gbọ́. Ṣé ládé lanú lè pé ṣó lè ṣẹlẹ̀ ṣá? Níbo lọmọ ọ̀dọ́ wà tí Nani mélòó ni Naomi ní tó ń bá tọ́jú ọmọ? Ló fi rí pé wọ́n kì ọkàn mọ́lẹ̀ tó jù sínú mọ́tò. Ṣé ẹrù ni àbí igi àbí ṣìgìdì? Kò lè pariwo ẹgbà wọn. Ó ti gbọ́ ọmọ lọ́wọ́ òun, ó ti jù sínú mọ́tò. Òun ló lọ lọ́ọ̀kan, wọ́n dẹ̀ dákẹ́, wọ́n dẹ̀ wò. Ọmọ yẹn ṣé kò wá pariwo? Ṣé kìí ṣe pé plan work? Ṣé ó ti fi owó nu owó sí lọ́wọ́ tí à ń gbọ́ gbogbo rádaràda? Ọlọ́run má jẹ́ kí èèyàn gbọ́ rádaràda. Ọlọ́run má jẹ́ kí ojú èèyàn rí rédèrèdè because eléyìí lágbára. Ejò lọ́wọ́ nù. Láì fọ̀rọ̀ gùn lọ́rọ̀ kan ṣáá ní ṣe ni Mariam ó ti já ọmọ gbà lọ́wọ́ ọmọ Nani o. Ti já kan gbà lọ́wọ́ Nani, ó jù sínú mọ́tò ló drive mọ́tò lọ. Bí Naomi ṣe dé nìyẹn. Kò pẹ́ náà ó tán ní Naomi jáde. Kò pẹ́ náà ló dé wọn àti Tadenikawo. Ice cream la gbọ́ pé wọ́n lọ rà o. Ló ti ṣọ́ Naomi tó lọ kidnap kan náà àwọn ọmọ ọ̀bẹ́ta nílùú tó lọ́ba tó níjòyè. Níbo làwọn security wà? Àbáwọn security kan ló ṣílẹ̀kùn. Ó ní bó ṣe jẹ́. Tó bá ṣe jẹ́ ṣá, màá tún jẹ́ kí n gbọ́ because eléyìí fọ́ sí wa lẹ́nu bùyọ̀sì. Ló fọ́ sí ni lẹ́nu bùyọ̀sì. Àbí tó mọ eléyìí, ṣẹ́yìn náà ń bá wa gbọ́ gbogbo nǹkan tí rádaràda tí wọ́n sọ pé ìṣẹ̀lẹ̀ láàfin. Wọ́n kí ọmọ mọ́lẹ̀. Wọ́n kí ìkan náà àwọn ọ̀bẹ́ta mọ́lẹ̀. Mariam ó jù sínú mọ́tò. Ó drive lọ. Irú pálapàla wo nìyẹn? Sọ́mọ yẹn wá jẹ́ bí pépà ni? Àbò jẹ́ bí igi? Àbò jẹ́ bí ṣìgìdì? Tọkàn máa jágbà lọ́wọ́ ọmọ ọ̀dọ̀. Ju ọmọ sínú mọ́tò kó dẹ̀ drive mọ́tò lọ. Ṣé ìyẹn wá ní ọ̀rọ̀? Wọ́n ní ṣe lórí àṣà ti gba ọmọ yẹn padà. Ó ti gbé lọ. Wọ́n ní ṣe ni bí Naomi ṣe wọlé.
bí ìkan nu wọn ṣe bẹ̀rẹ̀ sí ní kí màdàmú bí màdàmú ló pè bí ọ̀gá ni bí olórí bí kankan ṣàní kí ló ń ṣe ẹ́ tó ń ké ó ní Mariam ni o ó ti já ọmọ gbà lọ́wọ́ òun ó tún jí sínú mọ́tò òun ló ti lọ yẹn pé ó ti drive mọ́tò yẹn ni àbórí ẹ̀ burú ó drive já ọmọ gbà lọ́wọ́ ẹ̀ ó jí sínú mọ́tò ó wá drive lọ wọ́n ní láì fọ̀rọ̀ gùn pé Naomi ó ti fẹ́ẹ̀ sún tẹ̀jẹ̀ ó ti fẹ́ẹ̀ sún ẹ̀jẹ̀ jáde lójú ló pariwo ló kígbe kán gbà wọn ó pe kábíyèsí wọn ní kábíyèsí ò tiẹ̀ sí láràndì torí tí wọ́n fẹ́ ṣe ibi yẹn wọ́n máa ń ṣọ́ wọn ni ṣẹ́rẹ́ àwọn tó fẹ́ ṣe ibi yẹn wọ́n máa ń ṣọ́ àwọn ti stand by wọ́n ti rẹ́dì láti ṣe ibi ọlọ́run kò ṣọ́ wa lọ́wọ́ ẹni tó ń ṣọ́ ni tá ò ṣọ́ wọ́n ní Naomi wá pé kábíyèsí o ń bo lẹ́wọ́ ẹgbàá òun nǹkan kan gbọ́dọ̀ ṣe ọmọ òun wọ́n ní Mary àti já ọmọ gbà lọ́wọ́ Nani o ní tó ti ju fámìlì tó ń sáré lọ ra ice cream tóun àti Tadé ní káwọ́ òṣèré jáde wọ́n ti já ọmọ wọ́n ní Mary àti já ọmọ gbà lọ́wọ́ ìkànnú àwọn Nani o ó ti jọ ọmọ sínú mọ́tò ó dẹ̀ ti drive lọ pé kábíyèsí nǹkan kan gbọ́dọ̀ ṣe ọmọ òun torí kábíyèsí ló mọrú àwọn túláàsì àwọn gbọ́mọgbọ́mọ tó kó sínú ilé àwọn èṣù bí èèyàn àwọn èèyàn bí èṣù tó kó sínú ilé tó ń dà wọ́n láàmú tó jẹ́ kó òun ní sinmi tó jẹ́ kó òun ní àlàáfíà òun àtàwọn ọmọ òun pé kábíyèsí òun ò ní gbà o kábíyèsí wọ́n ti gba ọmọ òun wọ́n ti já ọmọ òun gbà wọ́n ní ṣe ni Naomi wá ń kí tó ń kígbe wọ́n ní kábíyèsí ti bẹ̀rẹ̀ sí ní pé gbogbo everywhere wọ́n ló ti ń pe oríṣiríṣi ibikíbi tí tán ti lè rescue Naomi o tán ti lè rescue Naomi pẹ̀lú ọmọ ẹ̀ tó ń jí gbé lọ o kẹ́kẹ́ jọ nítorí Ọlọ́run ilé ayé yìí máa lágbára o èmi ò mọ túláàsì Mariam tí kábíyèsí yìí kíìpù sáàfihàn ṣebí ìlú kábíyèsí ni ṣé kábíyèsí ṣé túláàsì ni kéèyàn kéèyàn rí àwọn túláàsì èṣù ó kíbẹ̀ sínú ilé kí ni kábíyèsí fẹ́ fi wọ́n ṣe kí ló le tó yìí ìwọ Ọlọ́run tí kábíyèsí tán tí ìwà wọ̀rọ̀kọ̀ fi ṣàdá pẹ̀lú àwọn túláàsì báwo lèèyàn ṣe máa wà nínú ilé pẹ̀lú èṣù tó máa sọ pọ́kàn òun fẹ́ balẹ̀ ọkàn lè balẹ̀ torí èṣù láàlú èṣù pọ́nbélé òun ni Mariam àbírú èṣù wo leléyìí tí Mariam sọ pé òun ò ní fi kábíyèsí lọ́kàn balẹ̀ tí kábíyèsí náà dẹ̀ ń wo wọ́n ran ẹgbá ní ẹlàjà ẹ̀yin èèyàn mi eléyìí lágbára o ẹ bá wa dá sọ́rọ̀ yìí o ẹ bá wa share kẹ́ bá like o kéde bá wa subscribe o ẹ jọ̀ọ́ bẹ ṣe ń ṣe yẹn àánú Ọlọ́run àbọ̀ Ọlọ́run ọwọ́ tẹ fi ń ṣe yẹn ẹ máa ní fi ṣe ibi o rere lẹ́fà fi ọwọ́ yín máa ṣe o títí láyé àìnípẹ̀kun àmì ẹ ṣé ẹ jọ̀wọ́ ẹ bá wa rí sọ̀rọ̀ yìí ẹ bá a dá sí Jésù Olúwa wa àmín Jésù Olúwa wa àmín.